Òkúta tàbí ìtànàgbọ̀rọ̀. Àdìmí nàrí sátì o. Àdìmí nàrí sátì o. Ìyàwó náà yóò tẹ̀sẹ̀ náà gbogbo ẹ̀ sọ̀rọ̀. Ọ̀dọ́ àtẹnu àmúkà o. Ọba náà yọ ìwọ yẹ̀wò. Ìyàwó yẹ kú òyà kí á dàbọ̀. Ìyàgbé nánà mi lànà wà rúru. Ìyàgbé kíánà. Ìyàgbé náà wẹ̀ náà rí ìrìnàjò. Èmi agbára náà rí ìtàkì o. Wọ́n bẹ́ẹ̀ náà yà mẹ́rin kó. Ìyá bẹ́ẹ̀ náà yà mẹ́rin kó. Ó dára tẹ́ náà o. Àgà tẹ́ àmọ́ o. Ó dára tẹ́ náà o. Àgà tẹ́ náà o. Àgà tẹ́ o. Àrímú àwọn òòsà o. Àrímú àwọn òòsà o. Àgà tẹ́ o rẹ̀ lọ yọ̀yọ̀. Àwọn Yorùbá ní bàbá náà fi ẹ̀gbẹ́ tó. Òkúta tàbí tànà àgbọ̀rọ̀. Ìsàgà tẹ́ náà o. Àrímú àwọn òòsà o.
Ekpo kpakpo aghara ọna. Aya nweti fowo wa. Adagawe bo waye wenu wananu ekpo kpakpo. Ate pari fi adugbo wa o. Ekpo kpakpo aghara. Ìpígbé àìsàtì lótọ́. Ìwà gbọ́n láti rí ọ̀rìn ẹgbẹ́ òdòdó ìpò pàdé. Ìwà gbọ́n láti rí ọ̀rìn ẹgbẹ́ òdòdó ìpò pàdé. Ìwà gbọ́nà tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ó bá kú. Ìwà gbọ́nà tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ó bá kú. Ìjẹ́ ìwà gbọ́nà tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ó bá kú. Ìwà gbọ́nà tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ó. Ìwà gbọ́nà tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ó.
agbe o dega uko papo. Ogwo nínú we ni warebe epo. Amaza ti lota amaza ti dikaka. Oke bare nu ga ki agbe o. Ìwà gbona tere oni agbe o dega uko papo. Uko papo si na ye. Aki agbe. Agbona tere ari agbe o. Dega uko papo. Ije agbona tere ari agbe o. Dega uko papo. Osagagi mami uko papo. Dega uko papo. Osagagi mami onyaga ko. Dega uko papo. Agbona tere ari agbe o. Dega uko papo. Agbona tere ari agbe o. Dega uko papo. Ebi kemi ló máa yí lò lọ́wọ́ kẹ́yìn ní gàdé o. Ajínàjò ni o. Ẹkùn rẹ̀ máa gà wọ́ o. Kemi kemi no manyile le meka imi gade osanera me ekume mo gabo. Ebi kemi ló máa yí lò lọ́wọ́ kẹ́yìn ní gàdé o. Ọba náà sọ́ba. Ẹkùn rẹ̀ máa gà wọ́ o. Kemi kemi no manyile le meka imi gade osanera me ekume mo gabo. Òṣè máa lé lọ́wọ́. Ẹkùn rẹ̀ máa gà wọ́. Èmi ẹ̀rẹ̀ máa lé lọ́wọ́ rẹ̀ kẹ́kùn rẹ̀ máa gà wọ́ o. Òṣè máa lé lọ́wọ́ rẹ̀ kẹ́kùn rẹ̀ máa gà wọ́. Èmi ló máa yé lọ́wọ́ kẹ́yìn. Ẹkùn rẹ̀ máa gà wọ́ o. Kemi kemi no manyile le meka imi gade osanera me ekume
tẹ̀lé kùá.
fejo. Eregere na ya sagbe. Propaganda leke. Ani owa ni goye o. Eregere no na ya segbe. Iwe nu weta le kwa. Ani dada ni owa le beye. Eregere no na ya segbe. Ami ewa ni goye. Eregere na ya sagbe. Arigele mi owa na fejo. Eregere na ya sagbe. Aribia. Ani owa ni goye o. Ami eya na se. Eregere no na ya segbe. Brother onu gata le kwa. Ani dada ni owa le beye. Eregere no na ya segbe. O ma mi lo ya de mo ye private school. Adeke komati na onu fi ojo. Arigele mi owa na fejo. Ami eya o na fe o. Brother gata le gbe o. Ani owa ni goye o. Eregere na. Eregere no na ya segbe. Ani dada ni owa le beye. Eregere no na ya segbe. O ma mi lo ya de mo ye private school. Adeke komati na onu fi ojo. Ami eya o na ki ya fe o. Eregere o na ya sagbe. Na ta ma re yo bo tano je. Ani owa ni goye o. Lagwo. Eregere no na ya segbe. Ani dada ni owa le beye. Eregere no. Iga musa weniyo, iga musa yo. Ideba kori se ti daji, iga musa yo. Iga musa meni wa o. Iga musa yo. Iga polisi ti tayi. Iga musa yo. Iga musa weniyo, iga musa yo. Ideba kori se ti daji, iga musa yo. Iga musa meni wa o. Iga musa yo. Iga polisi ti tayi. Iga musa yo. Emi Jesu Kristi na nyawa. Ima kia musa weni na o. Iṣẹ́. Iga
Mama
musale niyo. Iga musayo. Idoba kolisa titani. Iga musayo. Imaga musawe ni ma o. Ati osalobo ati Jesu Kristi. Na bia bigo enu dewe ne.
bugbe o na mi, iya bugbe o na mi o, iya bugbe o. Iya bugbe o na mi, iya bugbe o na mi, iya bugbe o. Ọ̀rọ̀ rẹ̀ gbọ́mọ̀ o, ọ̀rọ̀ rẹ̀ bílò, ọ̀rọ̀ rẹ̀ bú málágbọ̀n, iya bugbe o na mi, iya bugbe o. Ojú méjèèjì wọ́n máa kàkà jẹ́ o. Ọ̀nà èdèdè yàn. Òbí ọmọ fún ọkọ kàkẹ́ tó gbónú kéré. Ọ̀nà èdèdè yàn. Láàgbo. Ọ̀nà èdèdè yàn o. Ibẹ̀ bàmà òye. Àwọn alágbọ̀n eyín àbí. Òbí ọmọ fún ọkọ kàkẹ́ bí yú ẹ̀. Ọ̀nà èdèdè yàn. Ògbó wọkọ̀ rẹ̀ kọ́ kàkà ṣèwé ní. Ọ̀nà èdèdè yàn. Ọ̀nà èdèdè yàn o. Ibẹ̀ bàmà òye. Ẹ̀rọ tàná o kàkí lè rù lẹ́yìn àná kó pàwọ́. Èkéná rírì yé náà yóò fi má dàda lérò náà. Wà má kéré o kàkí lè rù lẹ́yìn àná kó pàwọ́. Èkéná rírì yé náà yóò fi má dàda lérò náà. Àga òbí ra wọ́n jẹ. Bàbá. Àga òbí yé náà jẹ. Bàbá. Àga òbí ṣe mọ́ jẹ. Bàbá mẹ́rin Jésù lòdì. Àga òbí yé náà jẹ. Bàbá. Àga òbí ṣe mọ́ jẹ. Àga òbí ra wọ́n jẹ. Bàbá mẹ́rin Jésù lòdì. Ẹ̀rọ tàná o kàkí lè rù lẹ́yìn àná kó pàwọ́. Èkéná rírì yé náà yóò fi má dàda lérò náà.
Nido ya yere. Late Mrs. Anna Niyema. Ewani puno weka kori ate. Iywa ya wu omaya asinwa. Oyoge mawe asinwa. Ena wete misagoi. Francis no vie on a tellement d'audience un minouillé et vous Amani no kia ize Go papa no azana kwa ro pa mari bua Salo bwa ga ponye o No
my father ya ribo. Eyawi. Onílé wàlé olùdókà ìdájọ́. Eyawi. Ìjọ wàlé olùdókà ìkọ̀míṣọ́nà. Eyawi. Iyo ni my father ya ribo. Eyawi. Ata ni my father ya ribo. Eyawi. Onílé wàlé olùdókà ìdájọ́. Eyawi. Onílé wàlé olùdókà ìkọ̀míṣọ́nà. Eyawi. Ẹ̀jẹ̀ wòkè lálùbọ̀dé òwúyẹ. Eyawi. Ìfẹ́mi òbẹ̀lẹ̀ ní yàgò ẹlẹ́ẹ̀dẹ́ gbèrè o. Eyawi. Onílé wàlé olùdókà ìdájọ́. Eyawi. Onílé wàlé olùdókà ìkọ̀míṣọ́nà. Eyawi. Èpè àwọn sẹ́gẹ̀ kú ọwọ́ àṣẹ o. Èpè àwọn sẹ́gẹ̀ kú ọwọ́ àṣẹ o. Àlẹ́ màyá ní wí iye fọ̀ mọ́. Ọ̀sẹ̀ ní yàrá náà máa kú ẹni mẹ́tò. Àwọn tẹ̀lé-tẹ̀lé ìta ló padà fẹ́ wá sí o. Èpè àwọn sẹ́gẹ̀ kú ọwọ́ àṣẹ o. Èpè àwọn sẹ́gẹ̀ kú ọwọ́ àṣẹ o. Àwọn tẹ̀lé yàrá ní mọ́tò rẹ̀ náà máa o. Ìta ló padà fẹ́ wá sí o. Nínú wáyà kàkà mẹ́kẹ́ o, wà á fi ọ̀pọ̀ ìwé rí ẹ̀. Ẹ̀pọ̀ lè sẹ́wé náà wẹ̀ mí. Àná ọjọ́ òní náà tó rí ẹ̀pọ̀ rẹ̀ níwá. Owó àṣẹ o, eré mi ò ní mọ̀ sí. Ọ̀nà ìdìbò kẹsàn-án o, ìtura wẹ́wẹ́ ni wúwọ́ tó. Ẹjú dẹ́kun ilé ìdìbò tó máa náà ní òun. Ọ̀nà ìdìbò kẹsàn-án ìgbà onírà rẹ̀. The Awa Gojo of Austria, importer and exporter. Owó ṣe bàbá kẹta náà ní mọ̀ọ́sẹ̀. Owó wà náà lọ́jà yìí máa wẹ́wẹ́ ẹsẹ̀ pé. Ìmọ̀sọ̀rọ̀ náà ní ìwé bàbá kẹta náà ní yàrá rà. Iye bọ́nu yé ònù láti ẹ̀bọ̀ wòlé ọ̀nà. Èyí ẹ̀kọ́ pègbè kọ́ à. Ìwé ìṣègì náà rà ní sàtìyí màá wẹ́wẹ́ kí ẹ̀yẹ pé. Àwọn àgbà kí náà rà ní sàtìyí màá wẹ́wẹ́ kí ẹ̀yẹ pé. Owó pẹ̀ wà náà lọ́jà yìí máa wẹ́wẹ́ ṣègbè. Bàbá kẹta wẹ́ olúwa ṣe o. Owó ṣe o, àbàṣẹ̀dọ̀ ẹ̀rí náà ni mo ṣe. Ìtú ààrẹ ẹ̀wẹ́ ní ìwúwẹ̀ tó. Ambassador Harry Enamuna, aka Baba Naira. Ilé mi àmì ẹ̀wẹ́ òré làwọn ní mo ṣe. Ìyá rẹ̀ náà ní wẹ́ àgàjẹ́ o. Julius Iyamo, Chairman, Vesta Club of Benin. Julius Iyamo wà ní yàrá rà. Ẹ̀sẹ̀ ní wọ́n mẹ́rẹ́ pọ̀rẹ̀. Òtà lọ́kọ̀ ọ̀gá sáwọ̀ sí o. Láàbò onúgá fi ẹ̀kọ́ wẹ̀ jẹ́ o. Ìrìn ayé òrá kì Yorùbá wá sẹ́gbẹ̀ rẹ̀ fò. Ìdíkù ayé òrá kì Yorùbá wá sẹ́gbẹ̀ rẹ̀ fò. Julius Iyamo.
Daddy Oscar, aka Ochege, one of Austria. Daddy Oscar, Irabonimose. Baba Kasa when he don't let me come and Iranoke Yaroyo. AKA the General. It was when you were so. It was when you were so. It your power second. It is what you like your power second. Everyone in Ika, AKA the General. UK base. Oh, London Afia. Iya lo gallero, este como ni mose. Te puedo montar, y tu amigo ni huevo. Iya yo aquí yo puedo hacer todo eso. Aquí yo puedo hacer todo eso, baba. NBC Depot Benin City. Obo
Owas Igbinoga, aka Owas Mega. Owas Igbinoga, láwẹ̀ wò láti yọ̀bọ̀ wá sẹ́gbẹ̀rẹ̀ fò. Owas iná sẹ̀rẹ̀ láti yọ̀bọ̀ wá sẹ́gbẹ̀rẹ̀ fò. Ìyìn ayé láti yọ̀bọ̀ wá sẹ́gbẹ̀rẹ̀ fò. Yo. Festus Ayaki, the Enogie of Igwoge community. Baba, Akiyoba was a gramafo. Idi Kwaye, Akiyoba was a gramafo. Festus Ayaki Nera. Enogie of Igwoge community. You need to go as it were. I have 50 by 100 in another kiame. Why so? If there was ever Roma, Italy, Monte Igao, Iyaroyo. Baba Nara, Governor, Fiona Community. Ini ayega kiyoba wase kwemafo. Igi kwajega kiyoba wase kwemafo. Esenu melekorio, salobwa gasa wese. Iyebanu melekorio, salobwa gasa wese. Baba Nara. Governor, Fiona Community. If there was seven was Baba Katalari, when you go to I said, no, I give that to him. I give that to him. He don't want to come and go to now. Edo Community of Crack, Norostra. Chairman Honorable Godwin Onasuyi, MD Dotma Hotel Benin City. Baba Kasta when he don't let me come and Cuba.